Africa Content TV. Bàbá mi àgùnbí. Ọ̀pọ̀ ìdẹ́gbẹ̀ẹ́ ìdílé ẹ̀yà ń bá ìdẹ́gbẹ̀ẹ́ ìdílé.
Ọ̀gá wa Gunners, ọ̀gá Gunners, bàbá màmá ló. Ẹyọ tèmi Nàìjíríà ló máa gbọ̀ngàn, mo fẹ́ Gunners ọmọ olówó kó sí. Mo fẹ́ Gunners ọmọ olówó kó sí. Ó bí àmọ̀, òbẹ̀rin, òbẹ̀rin ní ọ̀nà ọba, òbí ọlọ́mẹ̀, ìlọ́bà wọ́n ti náà. Àlàyé mi wọ́n bí náà, wọ́n ń gbé wọ́n. Kò bí náà wọ́n rí. Bàbá mo fi bá wù mí. Mo fi bá wù mí. Bàbá àgbà o. Bàbá mo fi bá wù mí. Lágbó wo mẹ́nu mi. Mo fi bá wù bàbá ọmọ. Bàbá ọmọ mo fi bá wù. Bàbá ní bàbá lé o. Ìyá wà síbù ni. Bàbá tèmi náà ní ògùn wa. Bàbá ọmọ mo fi bá wù. Bàbá mi àgbà mi. Bàbá ọmọ náà lè mọ̀ sí ìgbà o. Bàbá ọmọ náà lè mọ̀ sí ìgbà o. Olówó
ọlọ́yìn dára mọ́ ní òjẹ́jẹ́ tí yóò bára ìjàmbá mẹ́fọ̀ọ́lá yóò nítorí ẹ̀rẹ̀ àdìgbà tó ìjọba bàtà ìjọba tó ìjọba àlàyé bá òde ìyá wọ́n bá pọ̀ ìjọba tó ìjọba ìjọba yàrá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá ní ìjọba kó bá mi lé òní ìjọba kó yẹ jẹ́ ìjọba kí yóò ní inú bàbá mi ló ní jábọ̀ tí wọ́n lọ sí yóò ní yàrá àwùjọ yẹn máa fi kọ́ rárá. Thank you.